Dídá àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà tí ẹ mú wa rí ọjọ́ ìṣẹ́gun tí ó kẹ́yìn nínú oṣù kẹsàn-án. A dúpẹ́ nítorí kí ẹ ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn odi ní gbogbo ọ̀nà. Ògo ni fún orúkọ yín. A dúpẹ́ o Ọlọ́run, a sì gbàdúrà wípé ẹ ó fún wa ní oore ọ̀fẹ́ láti máa fi yín síwájú ohun gbogbo tí àwa bá ń ṣe. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ìní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Àkòrí sọ pé fi Ọlọ́run síwájú nígbà gbogbo. Fi Ọlọ́run síwájú nígbà gbogbo. Àkọ́sórí wa ni a mú nínú ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Òwe orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án: fi ohùn rẹ bọ̀wọ̀ fún Olúwa àti láti inú gbogbo àkọ́bí ìbísí oko rẹ. Nígbà tí àwọn bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí pé ó sì ṣe lẹ́yìn ọjọ́ wọn ni odò náà sì gbẹ, nítorí kò sí òjò ní ilẹ̀ náà. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé, dìde lọ sí Sáráfátì ti Sídónì kí o sì máa gbé ibẹ̀. Kíyèsí, èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀ láti máa bọ̀. Òun sì dìde, ó sì lọ sí Sáráfátì. Nígbà tí ó sì dé ibodè ìlú náà, sì kíyèsí, obìnrin opó kan sá igi jọ níbẹ̀. Ó sì ké sí i, ó wípé, jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò kí èmi kí ó lè mú. Bí ó sì ti ń lọ bu omi, ó ké sí i, ó wípé, jọ̀ọ́ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ̀. Òun sì wípé, bí Olúwa Ọlọ́run rẹ ti wà, èmi kò ní àkàrà, ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kólòbó. Kíyèsí, èmi ń sa igi méjì jọ, kí èmi kí ó wọlé, kí èmi kí ó pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi, kí àwa jẹ kí àwa sì kú. Èlíjà sì wí fún un pé, má bẹ̀rù, lọ kí o ṣe gẹ́gẹ́ bí o ti wí, ṣùgbọ́n kí o tètè kọ́kọ́ ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà, kí o sì mú un fún mi wá. Lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ọmọ rẹ. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ìkòkò ìyẹ̀fun rẹ náà kì yóò ṣòfò, bẹ́ẹ̀ ni kólòbó òróró rẹ kì yóò gbẹ títí di ọjọ́ tí Olúwa yóò fi rọ òjò sí orí ilẹ̀. Ó sì lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíjà. Òun àti obìnrin náà àti ilé rẹ̀ jẹ ní ọjọ́ púpọ̀. Ìkòkò ìyẹ̀fun náà kò ṣòfò, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kò gbẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó ti ipa Èlíjà sọ. Kí Olúwa kó bùkún kí àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní. Ọ̀kan nínú àwọn ohun tí mo ṣe àwárí rẹ̀ nípa Ọlọ́run nínú ìrìn mi díẹ̀ pẹ̀lú rẹ̀ ni pé ó fẹ́ láti jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ sí ọ ní gbogbo ìgbà. Ó sọ nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n pé kí o kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Nínú ìwé orin Dáfídì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin, Bíbélì ṣe àpèjúwe àwọn tí kò wá Ọlọ́run, tí kò sì ní nínú ìrònú wọn gẹ́gẹ́ bí agbéraga. Nínú ìwé Dìtálórómì orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ̀ ìkejì, Ọlọ́run wí pé àkọ́so èso rẹ ni kí o fi fún òun. Ó fẹ́ láti jẹ́ ohun àkọ́kọ́ tàbí láti má jẹ́ ohunkóhun sí ọ rárá. Kódà ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ ni Owú. Ìwé Ẹ́xódù orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá. Ní báyìí, nígbà tí Ọlọ́run bá rí pé ó máa ń fi òun síwájú àti pé ó ti fi ọlá fún òun, yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ èrè rẹ̀ fún ọ. Nínú ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá, Bíbélì wípé, fi ohùn rẹ bọ̀wọ̀ fún Olúwa àti láti inú gbogbo àkọ́bí ìbísí oko rẹ. Bẹ́ẹ̀ ni àká rẹ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀, àti àgbá rẹ yóò kún fún ọtí wáìnì tuntun. Nínú Bíbélì kíkà wa tòní, Èlíṣà sọ fún opó Sáráfátì láti pèsè oúnjẹ tirẹ̀ náà kí ó tó ṣe ti ara rẹ̀ àti ọmọ rẹ̀. Àwọn obìnrin mìíràn á wí pé, wòlíì, ṣé o kò gbọ́ pé oúnjẹ kan ṣoṣo ló kù ni? Bí mo bá ṣe fún ọ yìí, kí ni nǹkan tí èmi àti ọmọ mi yóò ní? Dípò kí ó sọ èyí, ó pọ́n Ọlọ́run lé nínú ayé wòlíì nínú ìṣòro tó ní. Ní èsì, kò tilẹ̀ ṣe aláìní oúnjẹ mọ́ rárá. Nígbà tí ebi ń pa gbogbo orílẹ̀-èdè, òun ní ànító àti àníṣẹ́kù. Èyí ni ohun tí ó máa ń ṣẹlẹ̀ nígbà tí o bá fi Ọlọ́run síwájú. Mo wà ní ìlú Iléṣà, mò ń ṣe ìsọjí ìta gbangba ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Nígbà tí ọ̀jọ̀gbọ́n mi kan gbé iṣẹ́ mi tí ó yẹ ìmọ̀ ìjìnlẹ̀ PhD lọ sọ́dọ̀ olùyẹ̀wéwò láti ìta, wọ́n máa ń sábà fi ránṣẹ́ sí wọn ni, ṣùgbọ́n òun ra tíkẹ́ẹ̀tì, ó sì mú lọ fúnra rẹ̀.
bí ó bá béèrè lọ́wọ́ àwọn tí ó ti rí oyè ìmọ̀ ìjìnlẹ̀ wọn gbà padà ní ìgbà yẹn, wọn yóò sọ fún ọ pé ó máa ń dá ọ̀pọ̀lọpọ̀ oṣù fún olùyẹ̀wò láti ìta kí ó tó pe àwọn tó fẹ́ gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ fún ìdánwò ẹlẹ́nu. Nígbà tí mo ṣe ìfẹ́ Ọlọ́run ní ìlú Iléṣà, ọ̀jọ̀gbọ́n mi mú iṣẹ́ ìwádìí mi lọ fún olùyẹ̀wò. Ó ní mi ò ní padà o àfìgbà tó o bá ka eléyìí. Lẹ́yìn tí olùyẹ̀wò mi ti kà á, ó ní lọ fún ọmọ yìí ní oyè ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀. Kí o bá kọ́kọ́ ṣe ìfẹ́ Ọlọ́run, yóò tọ́jú àìní rẹ. Nígbà tí o bá bu ọlá fún, tí o sì fi ṣáájú nínú ohun gbogbo tí o ń ṣe, ohun tí ìwọ yóò gbà padà yóò jẹ́ ìlọ́po ohun tí o fi sílẹ̀ fún un. Kókó ọ̀rọ̀ tí òní sọ wípé máa fi Olúwa síwájú nígbà gbogbo. Máa fi Olúwa síwájú nígbà gbogbo. Mo gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti máa fi Olúwa síwájú nígbà gbogbo Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ ogun olóbùkọ́ láyà kó ní ó kọrùn sí tèmi. Nígbà tí a ó máa pàdé lọ́la, Ọlọ́run yóò ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn odi. Ó dọ̀la, ó dàárọ̀.